Ọjọ́bọ̀ ni òní, ire gbogbo ni ó bọ̀ sọ́dẹ̀ nìkan kan wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ní sójú amóhùnmáwòrán yín láti kànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ Àlàmísì, Ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ̀rọ̀ bóde báyìí wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ìjọba àpapọ̀ ń gbà lérò láti gbé olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà kúrò nílùú Àbújá padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó wípé irọ́ gbu ni ò, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ààrẹ láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ìjọba, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, eléyìí tó gbé ọ̀rọ̀ jáde lánàá tí í ṣe ọjọ́rú Wednesday, ló sọ di mímọ̀ wípé kò sí nǹkan tó jọ wípé ìjọba àpapọ̀ lẹ̀ yìí wọ́n ti ń palẹ̀mọ́ láti gbé olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà kúrò nílùú Àbújá padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n lu koro rẹ̀ síta lórí wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n fẹ́ gbé ẹ̀ha bìkan kúrò eléyìí tó jẹ́ ti apá àti ilé ìfowópamọ́ orílẹ̀-èdè àgbàlẹ̀ yìí CBN, èyí tó ní ṣe pẹ̀lú àbójútó bí ètò ọrọ̀ ajé àti owó ṣe wọlé jáde ní ilé ìfowópamọ́ náà àti àjọ eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé àwọn iléeṣẹ́ méjì wọ̀nyí ni wọ́n fẹ́ gbé wá padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó kúrò níbi tí wọ́n ti mú ọ lọ tẹ́lẹ̀. Báyọ̀ Ọ̀nànúgà tó gbé ọ̀rọ̀ jáde, ó ní ìjọba àpapọ̀ lẹ̀ yìí gbogbo ètò òun ni wọ́n tò, gbogbo ìlànà ni wọ́n sì ń tẹ̀lé láti má lè tàpá sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ kúkú ti mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iléeṣẹ́ fáànì yìí tó jẹ́ ti Federal Airport Authority of Nigeria tá a mọ̀ sí FAN, ó lẹ́ kúkú ti mọ̀ nípa lákòóso tẹ́lẹ̀ rí eyín Adi Zirika, òun ló gbé olúléeṣẹ́ ọ̀hún kúrò kó lọ sílùú Àbújá lábẹ́ ààrẹ àná. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí o, ìjọba àpapọ̀ wọ́n fẹ́ dá a padà àti ibìkan eléyìí tí wọ́n fẹ́ yọ apá rẹ̀ kúrò ní tilé ìfowópamọ́ CBN. Ó ní àwọn méjì wọ̀nyí ni wọ́n fẹ́ gbé padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó lójúnà láti lè nílùú Àbújá yóò túbọ̀ pèsè iṣẹ́ o fún àwọn ọ̀dọ́ sí ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà tí wá parí ọ̀rọ̀ náà, ó ní olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ó wà nílùú Àbújá o, dìgbìdìgbì kò sí nǹkan kan tí yóò mí, wọn sì ní lérò àbí lérò ń gbà bí ìpalẹ̀mọ́ wípé wọn yóò gbé kúrò nílùú Àbújá padà bọ̀ sí ìpínlẹ̀ Èkó. Wàhálà òun làásìgbò eléyìí tó sì ń súyọ nínú ẹgbẹ́ ọmọ tí yóò wá Afẹ́nifẹ́re, ohun mà ló sì ń tẹ̀síwájú tí wàhálà òun sì ń fẹjú kẹ̀kẹ́ bí iná nú pápá wò lásìkò ẹ̀rùn. Àwọn àgbà ọ̀jẹ̀ ọ̀hún tí wọ́n kọ̀ láti gbáyìn fún ara wọn, ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún, olóyè Reuben Fásọ̀rántì, ohun mà ló ti sọ̀rọ̀ jáde lánàá lẹ́yìn ìpàdé olóṣooṣù èyí tí ẹgbẹ́ ọ̀hún máa ń ṣe o, èyí tó wáyé lánàá òun wọ́n ti sọ di olóyè àgbà eléyìí tó jẹ́ adélé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún lọ́wọ́ báyìí, èyí tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ náà Pa Ayọ̀ Adébánjọ àti ọba Ọládìpọ̀ Ọláìtàn o, wípé àwọn méjèèjì wọ̀nyí o, wọn kò sí nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re bí tí òun kó kéré mọ́ tó, nítorí pé wọ́n ti tàpá sí òfin àti àlàkalẹ̀ eléyìí tí ẹgbẹ́ ọ̀hún tó gbé dání. Òdùmọ̀ ayé ẹgbẹ́ náà, wọ́n ní olóyè Adébánjọ àti ọba Ọláìtàn o,
wọ́n ní ibi tí wọ́n bá ti pera wọn ní olórí tàbí ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re, wọ́n ní kí àwọn èèyàn kí wọ́n kẹ̀yìn sí wọn o. Gẹ́gẹ́ bí Fáṣọ̀rántì bí bàbá òun ṣe gbé ọ̀rọ̀ ọ̀hún jáde, ó ní bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dún 2021 gẹ́gẹ́ bí agbára eléyìí tó ti dé bá àwọn ni wọ́n ṣe sọ wípé àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o. Ohun tá a bá sì jẹ́ kí àwọn ọmọdé ṣe irú òòṣà bẹ́ẹ̀ kì í pẹ́ parun. Ìdí rèé tí bàbá Fáṣọ̀rántì tí wọ́n ṣe ní ibi gẹ́lẹ́jẹ́ là bá gbà, wọ́n ní ibi tí àwọn bá ẹgbẹ́ ọ̀hún dé o, ó tó gẹ́ àwọn náà fẹ́ fún ara ní ìsinmi níbi tí wọ́n ti fa apá Ayọ̀ Adébánjọ sílẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ẹgbẹ́ ọ̀hún eléyìí tí ó màdílé mò. Ṣùgbọ́n látàrí àwọn aáwọ̀ kan gbọ́mi sí omi òtó èyí tó wáyé láàrin àwọn àgbààgbà ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti kéde Ayọ̀ Adébánjọ wípé kò sí nínú ẹgbẹ́ náà mọ́ o. Ní báyìí bàbá ní lọ́wọ́ báyìí àwọn ni wọ́n sì ń dilé mú fún ẹgbẹ́ ọmọ Afẹ́nifẹ́re tó jẹ́ tilẹ̀ Yorùbá. Wọ́n ní nígbà tí ohun gbogbo tó bá padà bọ̀ sípò, wọn yóò kéde ẹni tó máa jẹ́ olórí àti aṣíwájú fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Wọ́n láwọn o Reuben Fáṣọ̀rántì òun ló sì ń dilé mú o. Bàbá òun ti padà bọ́ sí ipò náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n gbé síta lánàá fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé olóṣooṣù tí ẹgbẹ́ ọ̀hún èyí tó wáyé nílùú Àkúrẹ́. Àwọn àgbààgbà ní ni wọ́n ti ké gbàjarè síta báyìí o wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má jẹ́ kí àwọn ajínigbé àti àwọn oníṣẹ́ ibi tí ń dìhà Ògún mọ́ra kí wọ́n pa gbogbo ìlú Oǹdó run tán o. Àwọn àgbààgbà èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Oǹdó ọ̀hún ni wọ́n pariwo síta tantantan lánàá o wípé kokoko báyìí làárọ̀ fàdítì. Wọ́n ké sí gómìnà ìpínlẹ̀ Oǹdó ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwà wípé kó dákun kó dábọ̀. Wọ́n ní yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ bó ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní kí gómìnà Ayédàtiwà o kó gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi àwọn ajínigbé agbébọnrin eléyìí tó ń fìtínà ti Àkúrẹ́ o. Òpópónà márosẹ̀ ìlú Àkúrẹ́ àti ìpínlẹ̀ Oǹdó lápapọ̀. Gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ọ̀hún ti gbé ọ̀rọ̀ ọ̀hún náà tí wọ́n ti gbé síta ni wọ́n ní inú àwọn ti ẹ̀dùn bó pẹ̀lú iṣẹ́ takuntakun èyí tí àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn aláàbò tó kù tí wọ́n ní, ṣùgbọ́n omi ti pọ̀jù ọkà lọ. Wọ́n gbóríyìn fáwọn ẹ̀ṣọ́ aláàbò lórí bí wọ́n ṣe mú àwọn afurasí méjì kan èyí tí wọ́n ní ó ṣeé ṣe kí àwọn afurasí ọ̀hún lọ nínú ikú ọ̀kan nínú gbajúgbajà èèyàn kan tí wọ́n pa ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Ọládòyìnbó Adébáyọ̀ eléyìí tí wọ́n lọ sí ọ̀rọ̀ àdìmábọ̀. Wọ́n ní àwọn afurasí méjì tí wọ́n mú náà ni wọ́n ní ó ṣeé ṣe o kí wọ́n lọ́wọ́ nínú ikú arákùnrin èyí tó jẹ́ gbajúgbajà ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà lọ́sẹ̀ tó kọjá ni wọ́n ní àwọn agbébọnrin wọ́n ṣiṣẹ́ ibi pẹ̀lú bí wọ́n ṣe dá àwọn ọkọ àti ìyàwó kan dúró lọ́nà tí wọ́n jí wọn gbé o. Wọ́n ní nínú ọ̀sẹ̀ tó kọjá tí ṣe ọjọ́bọ̀ náà ni wọ́n tún jí ọmọ ọdún 8 ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ Oǹdó. Lédèyí tó sì jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó ti ń di lemọ́lemọ́ o. Ní báyìí àwọn ènìyàn ọ̀hún wọ́n wá ké sí gómìnà ìpínlẹ̀ Oǹdó Ayédàtiwà wípé kó dákun kó dábọ̀ kó gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ o. Wọ́n rán létí ìtàn wípé láyé òwe tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà Eyín Akérédolú, wọ́n ní bàbá òun kò fi ètò ààbò kò fi ṣeré ní ìpínlẹ̀ Oǹdó, bẹ́ẹ̀ sì ni ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Oǹdó wọ́n ló jẹ Rótìmí Akérédolú lógún o tó jẹ́ pé ó kápá àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Wọ́n láwọn ní gẹ́rẹ́ tí gómìnà ọ̀hún ti kú àti pé kó tó di pé gómìnà náà kú o ní ètò ààbò ló ti bẹ̀rẹ̀ sí ní mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó. Wọ́n wá ké sí ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwà o láti dákun dábọ̀ ó gbà kúrò lọ́wọ́ àwọn ogun agbésùnmọ̀mí àti àwọn oníṣẹ́ ibi kí ìpínlẹ̀ Oǹdó lápapọ̀ kó lè ní ìsinmi. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ o lórí ìdọ̀bálẹ̀. Àdíá fún ìròyìn eléyìí tó bóde o lánàá ní ìpínlẹ̀ Ògún nílùú tí wọ́n pè ní Rẹ́mọ o. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì, àwọn ọmọ ẹgbẹ́ ẹyẹ àti àyè
fún ìgbà kejì nínú ọdún tá a wà yìí ni wọ́n tún kọ ìwé jàǹrànjàǹràn kan èyí tí wọ́n fi ń béèrè fún àforíjì lọ́wọ́ àwọn àgbààgbà ní ìlú Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògún, pàápàá jù láti ọwọ́ kábíyèsí ọba Adéwálé Babátúndé Àjàyí eléyìí tó jẹ́ ti ọba Àkárìgbò tìlú Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògún. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì ọ̀hún, ẹyẹ àti àyè, àwọn ni wọ́n kọ ìwé jàǹrànjàǹràn kan fún ìgbà ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, wọ́n ti kọ irú rẹ̀ nínú ọdún tá a wà yìí tí í ṣe oṣù kìíní ọdún yìí. Nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n tún kọ ìwé ọ̀hún eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ń béèrè fún àforíjì lọ́wọ́ ti Àkárìgbò tìlú Rẹ́mọ ọba Adéwálé Àjàyí wípé kí bàbá òun àti ọba àti gbogbo àwọn ìjòyè tó fi mọ́ àwọn àgbààgbà nílùú Rẹ́mọ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì wọ́n o lórí àwọn àṣìṣe ìgbésẹ̀ ìkọlù eléyìí tó ń wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa ọ̀kan gbòógì nínú àwọn olóyè nílùú Rẹ́mọ, olóyè àgbà Fọlárìn, wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dáríjì wọ́n o. Wọ́n ní ọmọ onímẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Wọ́n ní àwọn ti ṣetán báyìí láti jìnnà sóhun gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn kí wọ́n sì fọwọ́ ti àwọn àgbààgbà èyí tó ń gbé ìpínlẹ̀ ọ̀hún lárugẹ láti gbé ìlú Rẹ́mọ lárugẹ o. Wọ́n ní àwọn ti ṣetán láti gba àlàáfíà láàyè kó lè jọba ní ìlú Rẹ́mọ. Bákan náà làwọn ti ṣetán láti máa kéde fún gbogbo àwọn ọ̀dọ́langba yòókù wípé ohun tí ò dá ní ẹgbẹ́ òkùnkùn kí wọ́n jìnnà sí, kí wọ́n gba àlàáfíà láàyè nílùú Rẹ́mọ kó lè rójú kó lè ráàyè. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ọ̀hún lákòótán nínú ìwé tí wọ́n kọ sí Àkárìgbò tìlú Rẹ́mọ ọba Adéwálé Babátúndé Àjàyí ni wípé ní báyìí o, gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ohun ìjà làwọn ti kí ọwọ́ rẹ̀ bọlẹ̀. Ìwà búburú, ìwà ìpáǹle, àwọn ti kí ọwọ́ rẹ̀ bọlẹ̀. Àwọn sì ti bẹ̀rẹ̀ sí ní gba àlàáfíà láàyè báyìí kí ọba ọ̀hún àti àwọn olóyè yòókù tó fi mọ́ àwọn àgbààgbà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì wọ́n kí wọ́n súre fún wọn kí ayé wọn kó lè tòrò bí omi àfòwúrọ̀ pọ̀n. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olùkópa nínú BB Naija èyí tó wáyé lọ́dún tó kọjá, èyún Dóyìnsọ́lá Àánúolúwapọ̀ David eléyìí tí wọ́n tún mọ̀ sí Dóyin, òun mà ló ti sọ ìdí pàtàkì èyí tó fi ní òun ò ní lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ o. Ó ní ní báyìí ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà wọ́n ní ariwo lásán òun ni ẹyẹ okun pa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní béèrè oríṣiríṣi ọ̀rọ̀ àti ìbéèrè lọ́wọ́ òun lórí ohun tóun rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́ wípé òun ò ní lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ o. Ó ní lákọ̀ọ́kọ́ ó ní ṣọ́ọ̀ṣì, ó ní ilé Ọlọ́run ibi tí wọ́n ti ń ké pe Ọlọ́run ni, tí wọ́n sì gbàgbọ́ wípé àwọn tí wọ́n jẹ́ ẹni àmì òróró Ọlọ́run, ènìyàn tó ní ìbẹ̀rù àti ọ̀wọ̀ fún Ọlọ́run ni o. Ó ní kẹ́ ẹ wá wáyé tá a wà yìí, ó ní gbogbo ìwà búburú eléyìí ojú ò gbọdọ̀ gbọ́. Ó ní àwọn tí wọ́n ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n wò. Dòyìn mú àpẹẹrẹ wá. Ó ní láìpẹ́ yìí ni wọ́n fi ẹ̀sùn kan pásítọ̀ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tó kó owó tó tó $1.3 million eléyìí tó kó rántí ṣòwò ilé ìjọsìn àti àwọn olùjọsìn ọ̀hún tó sì ń sọ wípé Ọlọ́run ló ní kóun ja olè. Ó ní èwo ni kí ènìyàn máa parọ́ kó sì máa fi orúkọ Ọlọ́run ṣe ohun tí ò dáa. Ó ní ní báyìí ta lè yan Ọlọ́run. Ó ní kí ni àǹfààní ilé ìjọsìn tí òun lọ tó jẹ́ pé ẹni wọ́n ń wò gẹ́gẹ́ bí òun ní èṣù ló ń gbénú rẹ̀ tó sì fi ọkàn rẹ̀ ṣe gbé o. Ó ní nípa ìdí èyí, ìdí rèé tí òun ṣe gbàlérò wípé ọkàn ẹni nígbàgbọ́ ẹni o. Dòyìn ní ọkàn òun báyìí nígbàgbọ́ òun ṣetán láti máa tóun sì ní ìgbàgbọ́ wípé Ọlọ́run yóò máa dá òun lóhùn. Ó ní ní báyìí kí ẹnikẹ́ni má ṣe bèrè lọ́wọ́ òun mọ́ o, torí wípé òun ti fi àlàyé sílẹ̀ ìdí tóun ṣe sọ wípé òun ò lọ ilé ìjọsìn mọ́. Òun yóò máa dá òun nínú kọ̀rọ̀ ọkàn òun. Lákòótán nínú ọ̀rọ̀ Dóyin, ó ní Ọlọ́run ní mẹni tí ń ṣe ti tòun àti wípé Ọlọ́run ọba ní sùúrù ni, sùúrù
pẹ̀lú bí àwọn ènìyàn ibi bí wọ́n ṣe ń fi orúkọ rẹ̀ tí wọ́n fi ń hùwà ibi. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ ní ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ títí dojúmọ́ ọ̀la akẹ́kọ̀ọ́ aláǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. mo gbà á ládùúrà yóò ní ilé wa ọ̀nà nínà wá o. Kòwe Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan-an ni o.